Civil engineering what I studied. When did God call you? How did He call you? Báwo lẹ ṣe wà convinced pé this is God calling me? I grew up from Christ Apostolic Church. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ náà. Instead of making me say I'm discouraged, I'll say it made me stronger. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin wa. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìṣe Folakemi lórí ètò ẹ mọ̀ wípé mi kì í re ìrà tí ò lọ́gbọ́n nú. Mo tún ti ní àlejò pàtàkì pẹ̀lú mi lórí ètò lónìí tó ṣe wípé àwọn ni a jọ máa sọ̀rọ̀ pọ̀. Àwọn náà fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Ṣáwá ló fẹ́ lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Kí ni ohun tí a rí kọ́ nínú ayé wọn àti wípé kí ni ipò tí wọ́n dì mú láwùjọ? Ẹ má làágùn jìnnà. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn tí n bá padà dé ẹ wá ṣalábàápàdé àlejò. Ẹ káàbọ̀ padà sórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Folakemi. Lẹ́ẹ̀kan mo sọ fún yín pé mo tún ti gbàlejò mi dé. Tá lálejò mi lónìí? Bidemi Olaoba. Ẹ ṣé gan. Àlejò mi. Ẹ ṣé mà. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàsán. Ṣàlàáfíà. Ẹ káàárọ̀ ní gbogbo ibi tí wàá ti ń wò wá. Àlàáfíà ni. Ṣọwọ́ ń yá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọwọ́ ń yá. Ẹsẹ̀ ò dúró. A dúpẹ́ náà. Ẹsẹ̀ ò dúró. Ẹ ṣeun. A ti mọ̀ yín as Bidemi Olaoba. But ṣé lè sọ fún wa, who is Bidemi? Okay, ẹ ṣé olóòtú. Bidemi Olaoba ni orúkọ tí gbogbo ayé mọ̀ mí sí. But government name mi tó jẹ́ Orúkọ àbísọ mi. Òun ni Ògúnmọ́lúwayọ̀déjì Abídèmí. So Bidemi Olaoba yẹn jẹ́ stage name tí àwọn èèyàn máa ń pè ní orúkọ tẹ́ fi ń ṣiṣẹ́. a fi ń ṣiṣẹ́. So by the grace of God, mo jẹ́ civil engineer. By the grace of God, mo dẹ̀ jẹ́ economist náà pẹ̀lú. Mo jẹ́ olórin ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Civil engineer. Bẹ́ẹ̀ni. Economist. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n olórin ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Kí ni correlation tó wà láàrin ẹ̀? Báwo ló ṣe jẹ́ tẹ́ fi ń kọrin? So orin kíkọ fún mi ó jẹ́ ìpè tí Ọlọ́run pè mí láti ṣiṣẹ́ fún Ọlọ́run, in the kingdom. Civil engineering what I studied, and economics is where I majored the master's degree. So yeah, I see. But music for me is a calling, and that is where that's where I'm staying. Because that's what God wants to do. So it's a call. It's a call. Ẹ ṣeun gan ni. Ìgbà tí wàá sọ pé music yín jẹ́ ìpè fún yín. Bẹ́ẹ̀ni. When did God call you? How did He call you? Báwo lẹ ṣe wà convinced pé this is God calling me? Gbogbo èèyàn ló mọ bí Olúwa ṣe máa ń bá. Everybody has the way God speaks to them. Yeah. Yeah. For some people, you dream dreams. For some people, you hear. Some people, diversities of ways. So. For security reasons, I may not be able to say this is how God communicates with me. But ní ibi ìkọ̀kọ̀ tó jẹ́ secret place with God, and that's where I received this as a calling, and I've been doing ministry as a calling for about 8-10 years now. Wow. Yes. And since that wá answer call yẹn, ẹ ṣe mọ̀ pé lóòótọ́ ni òrùn ọmọ oníṣẹ́ fàyà tí ni Olúwa tó bá rán yín níṣẹ́ dádúró tì yín, but kò sọ fún wa wípé it's going to be bed of roses. Yes. So how has it been látìgbà tẹ́ ti gbà call? Ẹ ṣé olóòtú. Like you said, right? The journey has not been very smooth, but ẹni tí ó bá ti gbé Olúwa ka iwájú rẹ̀, Ọlọ́run ó máa ń fún èèyàn bẹ́ẹ̀ ní support and backing, Yeah. So there are days where it doesn't seem like, it kò jọ bẹ́ẹ̀ ni pé ó gbígbé ọ̀la wà. Ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìgbàgbọ́ tí mo ní nínú ìpè tí Ọlọ́run pè mí, mo di iṣẹ́ tí Ọlọ́run rán mi mú, mo dẹ̀ ń
tẹ̀síwájú, and I stay focused. And I mean, that's where and why I can say I've gotten to where I've gotten to by the grace of God. And ìgbà t'Ọlọ́run ti wá pè yín yẹn, has there been any point in time tó ṣe wípé you felt discouraged? Ẹ kàn wò pé, can I do this? Olúwa ṣé mo ṣì máa tẹ̀síwájú? Has there been any time like that? I mean, mi ò ní sọ pé bí a mo gbé bóyá ìṣẹ̀lẹ̀ pé bí a mo á fẹ́ sọ pé mi ò fẹ́ ṣe kíní mọ́. Ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ náà tó jẹ́ pé màá sọ pé instead of making me say I'm discouraged, I'll say it made me stronger. Exactly, because the Bible says that if your hands are on the plow and you look back, you're not fit for the kingdom. So I've never had to look back because it's an onward thing. So I'm always looking forward to. So my mix. Your style of music, you're more of àlùjó. Báwo lẹ ṣe wò pé this is the line tẹ́ fẹ́ lọ tó fi ṣe pé àlùjó tùngbá òun lẹ́yìn yàn láàyò nínú ìlànà gospel music yìí? I would say all these things are products of the churches that we grew from. The churches we grew from. So for me, I grew up from Christ Apostolic Church, and most of what is operative in CAC is prophetic, and I would say that has informed my style of music as well. I mean, that's why you see like co-scriptures, you see that and I also wanted to sound different. I didn't want to just fit in, so I rather wanted to do so. I mean, those are little here, little there that framed up to today. Àlejò mi ṣe pẹ̀lú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi, ṣùgbọ́n kó tó di pé ẹ máa lọ lórí ètò lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá máa kọrin, ẹni civil engineer ní ẹ máa ṣe iṣẹ́ tó jọmọ́ yẹn. What is your hobby? Kí lẹ máa ṣe tọ́wọ́ yín bá dilẹ̀? Bọ́ọ̀lù lẹ ń gbá ni, ẹ ń dáná ni, ijó lẹ ń jó ni. I'm actually thinking about it, right? I mean, my hobbies, I don't know, sincerely. Mo ní àlejò àkọ́kọ́ tí wọ́n mọ hobby wọn lórí ètò. Kí ni last word yín lórí program yìí kẹ́ tó máa lọ? Ìmọ̀ràn tẹ́ni. Ìmọ̀ràn tí mo ní ni pé ẹ fi ìgbàgbọ́ yín sínú Ọlọ́run. There's so many things that will happen or is happening currently in your life that you don't understand, or that you foresight, you're looking ahead and all that. So, but having faith in God puts you on the right path, gives you direction, and God bless you. Thank you so much for having me. Ẹ ṣeun gan ni àlejò mi Bidemi Olaoba pẹ̀lú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi. Ẹ̀yin èèyàn wa, mo lérò pé ẹ tún ti gbádùn ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi fún dédé àsìkò yìí. Mo sì máa sọ fún yín pé tí ẹ bá fẹ́ láti túbọ̀ máa wo ètò yìí síwájú àti síwájú sí, ẹ má gbàgbé ẹ like, ẹ share, kẹ̀dẹ̀ ṣe kí ni kẹ́ subscribe sí channel wa. Títí ìgbà míì tí Fọlákẹ́mi á tún wá pẹ̀lú àlejò mi. See ya.